egbòogi olóró ni Danjuma ń gbé lọ sórílẹ̀-èdè Italy lọ́wọ́ bá tẹ̀ ẹ́. ọ̀dọ̀ àwọn aláṣẹ àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbòogi olóró lórílẹ̀-èdè yìí National Drug Law Enforcement Agency NDLEA ẹ̀ka tìpínlẹ̀ Èkó ní baálé ilé kan ọ̀gbẹ́ni Danjuma Yahaya Otura wà. ó ń ran àjọ ọ̀hún lọ́wọ́ nínú ìwádìí wọn nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án. ọjọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kẹrin ọdún yìí làwọn òṣìṣẹ́ àjọ náà fọwọ́ òfin mú un ní Gate C ní pápákọ̀ òfurufú Murtala Muhammed International Airport tó wà nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó lásìkò tó fẹ́ gbé egbòogi olóró tramadol lọ sórílẹ̀-èdè Italy. Aláròyé gbọ́ pé ọkọ̀ bàálù Ethiopian Airlines ló fẹ́ bá lọ sórílẹ̀-èdè Italy ṣùgbọ́n ọwọ́ àwọn agbófinró tẹ̀ ẹ́ nígbà tó kù díẹ̀ kó rápálá wọnú ọkọ̀ bàálù náà. alukoro àjọ ọ̀hún ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 28 oṣù kẹrin ọdún yìí sọ pé inú aṣọ àwọn obìnrin, ẹ̀gúsí lílọ̀ àtàwọn onírúurú oúnjẹ ìbílẹ̀ ni afurasí ọ̀daràn ọ̀hún tọ́jú àwọn egbòogi olóró náà sí kọ́wọ́ tó tẹ̀ ẹ́. alukoro ní ọ̀dọ̀ àwọn tí afurasí ọ̀daràn ọ̀hún wà ló ti jẹ́wọ́ pé owó ńlá ni wọ́n ṣèlérí fóun bóun bá lè gbé egbòogi olóró náà dé orílẹ̀-èdè Italy. ó láwọn máa tó fojú rẹ̀ balẹ̀-ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye Online TV. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.